gbogbo ẹnikẹ́ni tó bá tó ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tí mo fẹ́ dárúkọ yìí, obìnrin ò gbọ́dọ̀ máa gùn lé wọn lórí bí wọ́n bá ní ìbálòpọ̀ tó bá jẹ́ ọkùnrin ni wọ́n. Ó máa ń pa ògo àti ìràwọ̀ wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí, wọn ò gbọ́dọ̀ Dalemosu. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tí mo fẹ́ dárúkọ rẹ̀ yìí, wọn ò gbọ́dọ̀ máa bóra. Àṣírí ìràwọ̀ lórúkọ tèmi, àṣírí báyìí làwa ó máa tú. Ìpín ìṣẹ̀dá ìràwọ̀ ni mo sọ nípa rẹ̀. Ìpín ìṣẹ̀dá ìràwọ̀ Capricorn, ìràwọ̀ erùpẹ̀ eruku. Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹlòmíì ò mọ̀ pé èèwọ̀ ni, tó sì ń ṣe é, tó sì jẹ́ wípé ó sì ń rí ipa rẹ̀ ní negative side nínú ayé rẹ̀, ṣùgbọ́n kò mọ̀ pé ohun tó ń fà á nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti náwó. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ó ń rí promise and failure àti ìjákulẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ìdojúkọ tó yẹ kó dojúkọ ló ń dojúkọ, ṣùgbọ́n kò mọ ohun tó ṣokùnfà. Ìdí ẹ̀ tí Ọlọ́run bá ṣe gbé àwa kalẹ̀ nìyẹn. Ṣé rí ìpín ìṣẹ̀dá ìràwọ̀ Capricorn, àwọn ni gbogbo ọmọ tá a bí láti December 22 títí lọ fi dé January 19. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí, wọn ò gbọ́dọ̀ máa bóra. Kábíyèsí Elédùmarè. Wọn ò gbọ́dọ̀ Dalemosu, wọn gbọ́dọ̀ wà lábẹ́ ọkùnrin àbí kó wà lábẹ́ obìnrin. That is, wọ́n gbọ́dọ̀ wà ní ilé ọkọ. So gbogbo ẹni tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí tó bá lọ Dalemosu, ìṣe ló ń fa iná ògo wọn padà sẹ́yìn. Nọ́mbà tèmi ò máa yípo padà. Àṣírí ìràwọ̀ wà lórúkọ tèmi. Nọ́mbà tèmi ò dẹ̀ yípo padà. WhatsApp number 08054 353629. Ẹ WhatsApp ẹ bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀ àfọ̀tútù. Ẹ dẹ̀ follow wa lórí gbogbo social media handles wa. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Ṣé rí ẹ gbìyànjú gbogbo ohun tá à ń sọ yìí, ẹ put it into practice. Gbogbo ẹ tó bá jẹ́ pé ẹ wà lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí,